oníṣèlú ló fọkàn balẹ̀ ìwọ máa lónìí ní oníṣèlú ló fọkàn balẹ̀ ìwọ máa lónìí ní. Ìwọ máa lónìí ní oníṣèlú ló fọkàn balẹ̀ ìwọ máa lónìí ní oníṣèlú ló fọkàn balẹ̀ ìwọ máa lónìí ní oníṣèlú. Ẹ wo ẹ káàbọ̀ sórí ìkànnì Deva Media TV. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwùnmí Aya Adéyẹmí. Mo tún dé lónìí. Ẹ wo ẹ pàdé mi lórí Facebook, tẹ́ bá dórí YouTube ẹ bá mi, tẹ́ dórí WhatsApp ẹ bá mi. Kò sí channel tó wà lórí ìkànnì àgbáyé tẹ́ sì ní rí wa. Ọmọ yín ni iná ni a máa ṣe. Ẹ wo ọmọ Ìbàdàn yín tó tún fẹ́ Ìbàdàn, ó tún dé pẹ̀lú àkọ́tún ètò míì. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Òun ni fífi ìfẹ́ hàn láàrin lọ́kọ láya. Kí ló máa ń mú kí ìfẹ́ jinlẹ̀ láàrin ọkọ àtaya gan? Kí ló máa ń fààyè gba ìfẹ́ àìṣẹ̀tàn láàrin lọ́kọ-láya? Kí ló máa ń fa ìfọ̀kànbalẹ̀, ìdánilójú àti ìtùnú nínú ìgbéyàwó? Òun náà la fẹ́ mẹ́nu bà. Fún àpẹẹrẹ, obìnrin tó jí lásìkò, tó bọ́ sílé ìwẹ̀ tó fọ ẹnu ẹ̀, tó wẹ̀, tó ṣe tó yẹ kó ṣe, ìfọkàn gbóúnjẹ kaná, ó ti ń gbálẹ̀, bílẹ̀ ṣe mọ́ ọ tó ń tó bí after 6 ó ti ń já àwọn ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan, ó ti ń wẹ̀ fún wọn, ó ti ń clean up onílé. Bọ́pọ̀ ẹ ṣe ń jí lórí bẹ́ẹ̀dì báyìí, one tea ló fi pàdé ẹ̀. My dear, good morning, how was your night? This is your breakfast. Ẹ sọ fún mi pé ní ọkùnrin yẹn ò ní dùn. No, ẹ sọ fún mi pé orí ẹ̀ ò ní wú. Ẹ sọ fún mi pé ọkàn rẹ̀ ò ní máa fà sí ìfẹ́ rẹ̀ tó wà nínú ilé. Ó ṣe wá ti bedroom jáde tán, tó ń fi tó ẹnu ara, tó ń dry ara, tó ń clean up tán. Pápápá, bàjá oúnjẹ yín ti wà dáínì ò tó bá ti ṣe tán o. Ẹjọ́ mi dáínì nù. Mo ti sábà àwọn ọmọ yín náà kíní kan ìjà jẹun. Tó wà gan my dear, this just 7:30 to 8. Mo pẹ̀lú ìfẹ́ tètè jáde. Kò sí orí ẹ̀ máa wú. Inú ẹ̀ máa dùn. As in, ó máa ní ìwúrí pé no, mo ní aya tó ṣe fi yan gan. Tó bá dalẹ́ tọkùnrin yẹn bá ń bọ̀ ẹ̀yìn kọ́ kó tó mọ̀ kó tó yẹ kó rà wálé fún yín. Tó bá dalẹ́ tọkùnrin yẹn bá ń bọ̀ ẹ̀yìn kọ́ kó tó lè ṣe nǹkan tó yẹ kó ṣe fún yín. Kódà ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ máa pè kó tó máa pè yín pé mọ́mí Tọ́pẹ́, mọ́mí Dámiláre, mọ́mí Muinat, kí lẹ fẹ́ jẹ? Kí ló wù yín kí n bá yín rà bọ̀? Because àjọ ti wà láti ilé. Ṣùgbọ́n kan tó ń lọ láàárọ̀, owó tẹ̀ ẹ́ fílẹ̀ ò lè tó o, kẹ́ lè mọ nǹkan tẹ̀ ń ṣe o. Tọ́mọ sọ kí n má lè pa ẹ̀dínlé bó ń jẹ́nu ilé o. Ṣé lè bá sọ bẹ́ẹ̀ tó bá tout sọ̀rọ̀? Ṣé lè bá sọ bẹ́ẹ̀ pé òun náà ti ẹ̀ ń ṣe àpò ìṣòro lórí ìdílé yẹn? Ẹ sọ fún mi orí ẹ̀wọ́ ló fẹ́ wú. Ẹ wá ní kó má máa bọ̀ lálẹ́ kó yà lé ọtí kó má jà ikú tó máa bọ̀. Ẹni kó má wo side chick lọ́nà. Láwọn ọmọdé pé òhò wọn rìn. Bọ́mbà tán wọ̀ gẹ́tì mọ̀ wo pátá àdí wọn. Ẹ wá ní kọ́kọ́ yín ọmọ wo bẹ̀. Torí pé yín gangan, ihun tí ó fa ọkàn ọkọ yín wá sọ́dọ̀ yín gangan ti sọnù. Lábala ìdílé aláyọ̀ ẹ̀yìn lọ. A nílò láti máa mú ìdílé wa dùn. A nílò láti máa ṣe àwọn ohun ìwúrí kọ̀ọ̀kan ní ọjọ́ kọ̀ọ̀kan láti máa fi ṣe ìfìdímúlẹ̀ ìfẹ́ wa nínú ìgbéyàwó. Brọ́dà mi, ẹ̀rọ ápù sínú fíríjì ìyàwó yín ṣe lè rán ojú fúfúfúfú. Sórí ẹ pé sórí ò dàrú ṣáyé ò fẹ́ bàjẹ́ ṣálẹ̀ képe mọ́lẹ̀ lẹ́ ń ṣe é tó kí àwọn ìjẹ ápù múrí márùn kẹ́ẹ̀mà. Àwọn sáìtì kì í tọ́ wà ń ta tí wọ́n mọ jẹ pẹpẹ súùpù 1000. Ṣé wọn ò máa jẹun tó jù bẹ́ẹ̀ lọ? Kí ló ń ṣe wa gan? Kìí ṣe pé ẹ̀ nífẹ̀ẹ́ o, irọ́ ni ẹ̀fẹ́ fífẹ́ hàn ni. Ìtẹ́ ẹ̀ wá lọ sóko tó wà lábẹ́ ṣòkòtò yín. Ẹ̀yin náà nílò láti maintain ìfẹ́ tí àwọn yín fi hàn sí yín. Ẹni tó ṣiṣẹ́ lọ látàárọ̀ tóun náà kówó tiẹ̀ náà rí tó fi dáná fún ti owó pọ̀ lọ́wọ́ yín. Ẹ̀ tún ní mọ rírì bó ṣe jẹ́ náà ni oúnjẹ tẹ̀ mọ́ bó ṣe jẹ́. Ẹlòmíràn ṣe ìbìkítà àdìo bá àti ìwúlẹ̀ wá fún lórí àwọ̀ ìlú kó fi dáná fún kò kí ẹ̀. Ṣé ìfẹ́ lè gbilẹ̀ nínú ilé ìṣá? Ẹ
má gbàgbé àkórí mi fífi ìfẹ́ hàn láàrin lọ́kọ-láyà nínú ìgbéyàwó. Báwo la ṣe ń fìfẹ́ hàn sí nínú ìgbéyàwó? Ọ̀nà wo là ń gbà fi hàn? Lákòókò wo? Ẹlòmíì tí ó bá fífẹ́ ti hàn bó bá ti bọ́ sọ́wọ́ orí ni. Nígbò bá balẹ̀ jẹ tán, máa jà á ní mo bọ́ ra nǹkan bọ̀. Míwọ̀ ó ti sọ̀rọ̀ àlùfàǹṣà tí ò tẹ̀ jẹ́ kí yẹn lísìtì kò gbọ́ nǹkan tó ń sọ. Ẹlòmíì ò ní orúkọ dídùn tó lè fi pe ọkọ ẹ̀ tàbí ìyàwó ẹ̀. Kò mọ bí ti kò mọ. Ẹlòmíì ò mọ̀ tún mọ ọ̀nà yìí. Ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń pè ní màìjá. Ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń pè ní dáàní. Ẹlòmíì ò mọ̀ nǹkan tó ń pè ní àwọn kan tẹ̀ sọ́ra wọn di bébì. Bébì kọ́ lásìkò tá a wà ẹ̀yìn èèyàn mi o. Oríṣiríṣi bébì ló wà. Ọ̀tọ̀ bébì tá à ń fún lọ́mú. Ọ̀tọ̀ ní bébì tá a tún yọ sórí bẹ́ẹ̀dì. Ṣùgbọ́n tí mo ṣáà ń sọ ni pé orúkọ ìwúrí, ọ̀rọ̀ ìwúrí yẹ ká máa bára wa sọ nínú ìgbéyàwó. Ẹlòmíì bí ipò tó kó ti ń bímọ méje, ó ti ń bímọ mẹ́ta, ó ti sọ priority ẹ̀ nínú ìgbéyàwó. Ó ti sọ love nù. Instead, ó máa sọ̀rọ̀ with nonchalant attitude. Kò kí ọ̀rọ̀ tí kò mọ orí èèyàn wú. Bá àjọbìnrin bá àjọkùnrin, jẹ́ ká máa pọ́nra wa lé, jẹ́ ká máa mọ rírí ara wa, jẹ́ ká máa ṣàmójútó ara wa, jẹ́ ká máa yẹra wa wò, jẹ́ ká ṣe gbogbo bó ṣe tọ́ lákòókò tó tọ́ àti bó ti yẹ. Ẹ̀wù ẹ má jẹ ìtàn. Ìfẹ́ ò máa ràn ní bí òrùn. Ìfẹ́ ò máa gbilẹ̀ sí ní bí koríko ìgbẹ́ tàbá ṣe ohun tó yẹ ká ṣe bó ṣe yẹ ká ṣe. Ẹ má gbàgbé o, bá ṣe ń fìfẹ́ hàn sọ́kọ wa, ẹ jẹ́ á fi hàn sí ẹbí, ẹ jẹ́ á fi hàn sí ará, ẹ jẹ́ á fi hàn sí ọ̀rẹ́, ẹ jẹ́ á fi hàn sí àwọn ọmọ wa. Èyí ni ò ní fún alágàtà láàyè láti rí ìnáwó ìfẹ́ wa. Èèyàn mi kò ní jù báyìí lọ lábala ìdílé aláyọ̀. Ẹ tún pàdé mi ní abala kejì ìtọ́jú arúgbó ìjẹ̀dá tó ń rìn. Ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sí abala kejì lórí ètò ìrìn àjò ìdílé tí mo pè ní ìtọ́jú àwọn arúgbó wa. Èyí tí mo máa tún fẹ́ mẹ́nubà lọ́tẹ̀ yìí máa ti tún yàtọ̀. Mo máa fẹ́ sọ̀rọ̀ nípa àná ni. Bẹ́ẹ̀ ni, ojúṣe ẹ̀yin ọkọ wa sí àwọn àná ni. Ǹjẹ́ ẹ tí ẹ mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ẹ máa kọ́sẹ̀ fẹ́rẹ̀ kí máa bẹ àwọn àná yín wò. Ẹlòmíì ti bìkítà. Ìjọ tó ti fẹ́ yàwó bí alóran ti ìjọ tó ti délé àwọn àna rẹ̀. Kò tiẹ̀ mọ street tó ti fẹ́ yàwó mọ́. Sẹ́yìn tí èsì ẹ̀mọ́ nọ́mbà àna rẹ̀ lórí. Lu tí ò ní lórí fóònù. Sóò ní sọ pé òun fẹ́ yalé lọlé àná òun lọ kí. Ó yẹ ká máa bèèrè àlàáfíà àwọn àna wa wò. Bí ò ti ẹ̀jù ẹ̀kan lóṣù. Bó jẹ́ ẹ̀kan lóṣù mẹ́ta lọ́lọ́run fún wa lágbára. Ẹ já bá àlàáfíà wọn wò. Ayọ̀ yóò ní jó ń jẹ lọ. Mọ́mì mo ní kí yín ni o, ṣàlàáfíà ni o, dáàdì wa ń kọ́ o, kìíní kan o, ṣé kò sí yọnu o, ṣé ẹ lọ sọ sójú ẹ̀ ń jẹ́kì fúnpá yín wò, ṣé ẹ ń ṣe dáadáa, mọ́mì ṣe tẹ̀ máa ń ṣeré jáde, mọ́mì ṣe máa ń ṣe exercise, orí wọn á wú, inú wọn á dùn, wọ́n pa ọmọ tèmi lélẹ̀ kìí ṣọkọ ọmọ tèmi lélẹ̀ kìí ṣaya ọmọ. Ṣùgbọ́n nígbà tá a bá wá sọ àwọn àna wa, ìyá ọkọ wa, bàbá ìyàwó wa, ìyá ìyàwó wa, ká bá sọ wọ́n di ẹni àìjírí bò la ṣe fẹ́ sí yùn sí. Ayọ̀ wo la fẹ́ kó wà látara wọn sí wa. Bẹ́ẹ̀ sì ni ayọ̀ ṣe ó yẹ ká máa pín yẹlẹ náà ni káyọ̀ ò lè máa ranra wọn, káyọ̀ ò lè máa gbilẹ̀ sí. Brọ́dà mi lómi ní kẹ́ni láti pè wọn lórí fóònù láti wọn pàdé ìjọ mi bí alẹ́ kan lóṣù mẹ́fà àìṣe bẹ́ẹ̀. Bọ́mọ wọn ò bá tiẹ̀ ráyè bí ẹ káwọ́ wáyé. Ó yà àṣìṣe ọmọ wọn àwa ọkọ lè tún ṣe, àwa ìyàwó lè tún ṣe látara ìwà wa. Nígbà tá a bá ṣe ohun tó yẹ ká ṣe lásìkò tó yẹ ká ṣe àti ní bó ṣe yẹ kéèyàn ṣe. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ lábára ìtọ́jú àwọn arúgbó wa. Èsì jẹ́ ìdátọ́ mi ìpàdé mi lábala kẹta tí mo pè ní abala ìmọ̀. Ẹ panu pọ̀ pé ire ni tèmi lórúkọ méjì. Ire ni ire ń jẹ́, ẹ panu pọ̀ pé ire ni tèmi.
Àsọdún mọ́dún àtúntò oṣù ní tiwa. Àsọdún mọ́dún àtúntò mọ́tò ní tiwa. Ó ti dá ọdún kẹrin wá o. Àmín. Ó ti dá ọdún kẹrin wá o. Àmín. Ẹ̀yin èèyàn mi, ní abala ìmọ̀ràn ládé, mo sọ fún yín pé lábala ìmọ̀ràn inú mi máa ń dùn torí pé bẹ́ẹ̀ ni àti ìṣijọ́ máa ń bomi ọgbọ́n. Kí ni mo fẹ́ gbà wá mọ̀ràn lé lórí? Ìyí tí mo fẹ́ gbà wá nímọ̀ràn lé lórí ni ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn tó yí wa ká. Kí ni ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ará inú ilé wa? Irú ìbáṣepọ̀ wo lèmi àti yín ní pẹ̀lú aládùúgbò? Irú ìbáṣepọ̀ wo lèmi pẹ̀lú yín ní lẹ́nu iṣẹ́? Ẹlòmíì ní, no, I don't talk to anybody anyhow. I don't play anyhow. I don't just talk anyhow. Kò sẹ́ni tí ò ní discipline kẹ́ẹ̀nà. Ta ni ò ní principle? Kò sẹ́ni tí ò ní. Ẹlòmíì ní àwùjọ bí lẹ́nu ẹ̀sẹ̀ ẹ̀yà wọ́n bá yẹn rìn àwọn ẹni èṣù ni. Ṣé wo ò lè fẹ̀sìn tiẹ̀ tó àwọn ẹni èṣù ni? Ọgbọ́n tọ́lọ̀ ń fún ọ, òye tó o ní nínú ẹ̀sìn, ṣé o lè fi yí àwọn padà ni? Nígbà tó bá ní rárá o, èmi ò kí ń bá wọn ṣe o, ẹ̀sìn wọn papọ̀ o, èmi ò kí ń bá wọn ṣe o, level tí wá yàtọ̀ sí kí ní level yín gan. Àwọn náà padà dá ààyè tó dé ni. Àwọn náà padà jupò tó wà náà lọ ni. Kì í ṣe bí ó ṣe máa rí lọ́nà. Ìwọ tó sì wà ń bẹ̀ náà, kì í ṣáàyè tó wà náà ló mọ gbà lọ títí. Ó ní í ṣe pẹ̀lú bó o bá ṣe ṣe àmúlò ààyè tó wà. Ó ní yóò ṣòdiwọ̀n ibòmíì ìpele míì tó tún dé. Ìwọ tó ní ìbáṣepọ̀ tó dà pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀, wá ní kí iléeṣẹ́ ó gbé òòlù. Wọ́n máa ro bí ro ní bí kò tiẹ̀ kú kí iléeṣẹ́ ló close down wọ́n máa ro. Ìwọ tó ní ìbáṣepọ̀ tó dà pẹ̀lú neighbor rẹ̀, bí kò jáde lọ kójú ọ̀pọ̀ ọmọ rẹ̀ àbí kọ́ ọmọ rẹ̀ ó kó dòní ọmọ ṣe wọ́n. Nígbà tó kú ọ̀gùn ò dá láàyè ara rẹ̀. Ẹlòmíì sí neighbor ẹ̀ bá sáṣọ kójú òwúrọ̀ náà kò lè bá a ká. Yóò ní bí wọ́n ṣe tòun nù kẹ́ẹ̀nẹ̀ ṣé ilé ayé ẹyọ kan iná àìṣe bá wọn. Ẹ wo àìṣe bá wọn o. Bí èèyàn bá fẹ́ kó dùn kó pọ̀ kó tún pẹ́, ó ní bá a ti ṣe. A nílò láti fàyè gba ìfẹ́, ìṣọ̀kan, ìbáṣepọ̀ tó dára nínú ìgbéyàwó, nínú ilé, lẹ́nu iṣẹ́, ládùúgbò. Yóò tún sponsor gbogbo àṣírí wa síta, ṣùgbọ́n ká ṣáà ní ìbáṣepọ̀ tó ní òdiwọ̀n tó dára láàrin ara wa ló bá tán. Ẹ wọ èèyàn mi kò ní jù báyìí lọ lábára àmọ̀ràn. Ẹ pàdé mi lórí Facebook, ẹ dẹ̀ lè pàdé mi lórí YouTube. Ìkànnì náà ni Dvar Media TV. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ọláwùmí Aya Adéyẹmí. Tẹ́ bá lóhun kankan tó ẹ fẹ́ bí mi tàbí tí ò yé yín lórí mo bó ta sí kẹ́kọ̀ọ́ lé lórí, ẹ pè mí sórí ẹ̀rọ 08060667021 08060667021. Ó dìgbà o.